at last ẹ̀yin ìyá mi ẹ̀yin àǹtí mi ẹ̀yin bàbá mi tẹ́ wà nílé tẹ́ ń wò mí àṣírí Lizzy ti tú o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ibi tẹ́ bá ti ń wò mí pátápátá àṣírí Lizzy Anjorin ti tú ẹ̀yin warriors ẹ gather síbí all warriors gather here àṣírí Lizzy Anjorin ti tú èyí mẹ́ṣọ́ àṣírí ẹ ti tú abalajọ tẹ́nìkan ṣe bí mi pé kí ló dé tí mo fi ń follow Lizzy ẹ̀yin èèyàn wa àṣírí Lizzy Anjorin ó ti tú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ arábìnrin yìí gẹ́gẹ́ bí nǹkan tí arábìnrin yìí tí ó sọ àṣírí rẹ̀ ti tú o ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí ẹ sì gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ sí dé ìparí torí pé ọ̀rọ̀ ńlá ni arábìnrin yìí sọ o. ẹ tẹ̀lé àkànkẹ́ nìyẹn ẹ̀yin olóríire ẹ̀yin alálùbáríkà obìnrin ẹ̀yin ọkùnrin olóríire ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi ẹ máa bolo ẹjẹ́ ó lọ fà ẹ̀ ní sunkún lórí ọmọ ẹ̀ ní mọye tán romi àtẹ̀jẹ̀ lágbára ọlọ́run ẹ wo Lizzy bó ṣe ń kúnlẹ̀ má fi wọ́n ẹ wo bó ṣe ń kúnlẹ̀ fáwọn tó jù ú lọ bẹ́yìn ò bá tọ́ Lizzy ò ní wá fún yàn Lizzy ò ní wá fún yàn alápọ̀nlé ọlábùbáríkà obìnrin ni láti ìgbà tóun àti Mr. Lawan ti ń fẹ́ra tó ti jẹ́yàwó lọ́ọ̀dẹ Mr. Lawan ẹjọ́ parí ìjà fún wọn rí mo béèrè ni and she is doing well obìnrin tó wà hard working ni ó ń ṣiṣẹ́ takuntakun ẹ wò nínú caterpillar ẹ wo Lizzy Anjorin ẹ wo Iyemẹ̀ṣọ́ obìnrin ta fi ń tọrọ obìnrin ẹjọ́ ta ni ò kì í jà ń lé ẹ̀ ẹlòmíín inú wa gan burú ju Lizzy lọ ńlé tá a bá ti wárí ti Lizzy àwọn àmọ́ sọ pé Lizzy burú Lizzy elépè Lizzy kìíní kan ta ló parí ẹgbẹ́ rẹ́kọ̀dì ẹ̀ jáde ta ni Lizzy parí èèyàn mélòó ni Lizzy rán lẹ́wọ̀n rí ẹ wálẹ̀ ń bú Lizzy ta ni yín ẹ̀yin wo ẹ̀yin ta ni àti ta níwájú ta ni Iyemẹ̀ṣọ́ eléyìí pọ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ṣé kò pọ̀ létí yín ni ẹ sọ pé ẹ wí pé ọmọ ó ti lọ up warriors ẹ̀yin ìyá mi alálùbáríkà àníkẹ́ máa bo lọ kó lọ fà Lizzy Anjorin àníwá ẹtì ìyá mi ò ní dòkú lágbára ọlọ́run orí ló jẹ́ òní dìrù wọ́n ń díràgì ẹ̀ lọ́tún wọ́n ń díràgì ẹ̀ lọ́sì still yet kò mira kùkùté ní ẹni mi kùkùté ara ẹ̀ lómì mi ní kẹ́ má wá fún mi o ẹ̀yin tó yẹ pé inú máa ń bí sí nǹkan re mi ní kẹ́ má wá fún mi tí ẹ bá wá fún mi ọmọ ẹ máa kọ̀lẹ́ẹ̀tì wòtòwòtò máa kọ́ yẹ pé Oǹdó ni mí bẹ́ẹ̀ ni if you come out for me mi fẹ́ mọ bó ṣe jẹ́ ọmọ wàá mọ̀ pé ẹlẹ́wọ̀n lọ́gàá bẹ́ẹ̀ ni Lizzy Anjorin a ò mórí olówó bẹ́ẹ̀ ni gbogbo ohun tó ní kálukú rí tó sọ gún ọ̀sán àwọn ọmọ ológo má wojú ṣe o àlùbáríkà ó lọ fáà ni àwọn wo wọ́n rò pé fẹ́ pa náírà wọ̀ ẹ́ kò jọ́ wọ́n pa á tì bẹ́ẹ̀ ni ẹni tá à ń lé bàbá tó tún lára wájú ni ẹ́ bẹ́ẹ̀ ni Lizzy Anjorin ìwọ ti di ọmọ ikú tí kò gbúdọ̀ pa ó ti di ọmọ àrùtárùn ò gbúdọ̀ ṣe Lizzy Anjorin àkànkẹ́ òwò ti di ọmọ òfòòfò gbúdọ̀ ṣe mọ́ láéláé ẹni bá lówó fòfò ṣe òfò òṣò ń tọ̀hún tọmọtọmọ tilétilé ni bẹ́ẹ̀ ni Anjorin ọmọ tá à ń sọ tá à sọ tán eléyìí this one no send àlùbáríkà tọjọ́ orí kọ́ bẹ́ẹ̀ ni ipò ni bẹ́ẹ̀ ni age is just a number ọmọ stop ṣe bẹ́ẹ̀ Anjorin èmi àrídùnnú ọmọ mo dúró rere lẹ́yìn Anjorin o kò sí tó fẹ́ ṣe mí ìyẹn ò pọjọ́ orí mi dà bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi àtàtàjèrè lè ní ọ̀rá láàánú o ẹ ṣé o kẹ́ni nice day.